welcome to Kábẹ̀rẹ̀ Mọ́rẹ́ TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Fini sílẹ̀ jàre fini sílẹ̀ lẹ́sùn mọ́ ọlá nìkan ni màmá wá káàkiri ṣé mi ò ní nǹkan míì tí fẹ́ ṣe. Bọ́lá. Also that rubbish. Nǹkan tó ń ṣe ìmọ̀ lẹ́yìn o. Kí ló fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ kí ló fẹ́ lẹ́yìn ṣó fẹ́ pa mí nítorí ọ̀rọ̀ ọlá ni àtìgbà tá a ti rí ṣé mo ṣe nǹkan míì ni owó kọ́ ni mò ń wá kiri ni. Bọ́lá tí wọ́n á kiri ó níta ọkọ̀ bá mi wọ́ ọmọ mi bá mi wọ́ ọmọ mi pé bí ẹ̀yin ọkùnrin tẹ bá fi kíní yín kọ́pọ̀ mi ẹbí mi ṣáájú bá wọ́n ọmọ mi. Ìwọ ló ní tààrà ọmọ àbí ìwọ ló ní tààrà ọmọ ṣé o fẹ́ pa mí ni ṣé o máa pa mí nítorí ọ̀rọ̀ ọlá kí n má ṣe nǹkan mi mọ́ àti gbàdá àti rí mi ò lọ́bi iṣẹ́ mi ò lè sùn mi ò lè wo òru ò ní jẹ́ sùn àárọ̀ ọ̀sán ò ní jẹ́ sùn kí ló dé. o ṣáà ń jáde tó bàbá mi wọ́n mọ mi nílé ìkòkò ní gbomi kó tún gba ṣọṣọ náà. Ẹ̀jẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀? O máa gbọ́ bẹ̀ sí mi lọ́rùn ọ̀wọ́. Lọ́mọ́bẹ̀ wá kó wá dún bú mi. Mo ti gbọ́. Bá mi wọ́n mọ́. Wo lọ ṣe sùúrù fún rẹ̀. Tó bá yá ọlá wọlé yìí wá, yọ ọmọ mọ̀ wípé kò sí nǹkan tó ṣe. Kò sí nǹkan tó ṣe ọlá, kì í ṣe ọmọdé. O tiẹ̀ níta ọmọ. O níta ọmọ. Bá mi wọ́n mọ́ mi o. Bá mi wọ́n mọ́ mi. Bá mi wọ́n mọ́ mi. Bá mi wọ́n mọ́ mi. Ọ̀dà. Tó ń torí ọlá sí mi ò nílé sùn mi ò nílé wo gbogbo iṣẹ́ mi mo pátì just because of ọlá. Kí ló dé o jẹ́ sùn lóru á tún dàárọ̀ ò ní jẹ́ sùn ọ̀sán náà wàá máa fi fóònù lé mi kiri kí ló dé. Isiaka sáà ọ̀gá ibi tó bá wọn ẹ̀kọ́ sá lọ tó bá wọn ẹ̀kọ́ sá wọnú gbó àbí kò sá wọnú omi sẹ́mi ni mo tẹ̀sọ́ ní sáà kí ló ṣe mẹ́ẹ̀. Mo ń ṣe táyà gbẹ mọ́tò lọ́hùn ni. Kò sí táyà gbẹ lọ́hùn pàyẹ́tì Isiaka ṣé o marakùnrin. Tó gbé mọ́tò fẹ́ńsà yẹn wá. Ọ̀nà gbé fẹ́ńsà wà bí lánàá bí tẹ̀ bá wọn ṣe nígbà tí mo sì ń lé ta ló ṣe mọ́tò. Èmi ni mo ṣiṣẹ́ lára mọ́tò yẹn mo jẹ́ ti parí iṣẹ́ lára mọ́tò yẹn kò ní kó de táyà mọ́tò yẹn nìkan. Ṣiṣẹ́ ń gbọ́kọ̀ tẹ̀sán. Ẹni sùúrù ẹ má okun ni wọ́n rúru ká wà rúru ẹni sùúrù kọ́sọ́mà mi lẹ jẹ́ ẹ ti ń wá bí tipẹ́ ṣáà ní sùúrù nígbà tó ṣe mọ́tò tán ó wá ní kí ọlá ó de táyà nìkan lásán tó ló ti rẹ̀ wọ́. náà mo ti parí iṣẹ́ náà mẹ́nu mẹ́rin. ó ṣàṣe ọ̀gá ọlá wá dà báyìí. ọlá. Mr. Ọlá mo fi Mr. síwájú orúkọ yìí Mr. Ọlá nígbà tí Isiaka tó ṣe mọ́tò lánàá tán wọ́n ní ìwọ ló ṣe táyà ló de táyà tó dé. Mo de mi mo de ẹ̀rí o de o lè nígbà tó yá gbọ́ fẹ́ wọ́n náà ẹ̀rí gbogbo kíní bó ṣe. Ibi tó lè dé ó tún fẹ́ fọ́ o tún dúró lé lórí o jọ̀ǹpù ẹ̀ o ò ní kúre mi lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ sórí ìwọ Isiaka kò ní yẹ kò ní bẹ́ẹ̀ mu. Ó tó mọ́là níbi ẹ̀sẹ̀ ẹran ìwọ ṣé o fẹ́ gbé o fẹ́ sọ lórúkọ burúkú o fẹ́ kí n gbé orúkọ burúkú àbí tó o jẹ̀bọ̀ pé inú ọgbà yìí inú mẹkáníìkì inú ọgbà yìí mo gba àwọ̀ lọ́dọọdún kọ́sẹ́mà wá gbé mọ́tò wá kó o ṣe mọ́tò tọ̀ kí ìwọ de táyà fúnra rẹ eléyìí ọlá tó ìṣẹ̀jì ó wá ní kó de táyà ó náà dé ó le mo yọ fún yín o wọ́n pè mí o wọ́n ní táyà ti fò lórí eré o ẹ pa mọ́lẹ̀ ṣe fẹ́ pa mí ni ṣé yóò kú tí ò yàwọ́ ṣé nílé yín ṣe fẹ́ pa wá ni. ẹ̀ á ní rẹ̀ ẹ má sọ mi lórúkọ burúkú sanbọ́ọ̀dù burúkú ẹ má gbélé mi lórí nínú báyìí inú mẹkáníìkì mò ń gbà wọ́n dọ̀dọ̀dún nínú mítìnì wa ẹjẹ má bínú. Wọ́n láti mọṣẹ́ ṣèbí táyà lásán ni kókó dé. Táyà lásán. Táyà ni ẹ̀yìn. Tọ́ni táyà bínú ó sáré kù lára bọ́dì lórí eré tí ohun tó ń dè tó tú lórí eré tí táyà lọ́tọ̀tọ̀ tí mọ́tò lọ́tọ̀ tó ń léra wọn tó di gbàbí àbí ọlọ́dọ̀ lóde ẹ kò ní dá fún yín. Igi ló fi dá wọn dúró àbí kíni. Ọpẹ́ ní oníranù kó dédé fìlà bá pẹ túwó ẹ má tẹ́sí mi o sẹ́wọ̀n lè tẹ̀ ṣẹ́ ni ó yáwó lé ní wọ́n wúlò jẹ wúrù ẹ má fi
àwọn tá a wà nísìnyí na lẹ́yìn god na government nǹkan ti ṣe ẹ má bínú ṣe bí pépà di òfò. kò tó fọ káyà tó kọ lọ lórí eré káyà nǹkan kọ́dẹ̀ lọ bá mi ṣe bẹ́ẹ̀ lè máa tẹ̀lé mi lọ. ẹ fọkàn balẹ̀ àbí wàá fẹjọ́ sùn. ẹ má wòrí ibẹ̀ ti sọ fún mi Isiaka ló ṣe bí èwe Isiaka wọ́n máa tẹ̀lé wọn lọ níbi tí táyà ti jábọ́. ṣèbọ̀ gàlẹ̀ pẹ̀lú tí mo ṣe dáadáa. senior private ni prefect làwọn àdé. lẹ́yìn mi òun ló kàn wàá lọ kó oníṣẹ́ wàá lọ bá wọn ṣe padà kó o ṣe kó tẹ̀sí ẹ lọ kó tẹ̀sí ẹ bọ̀. bíṣọ̀ pẹ̀lú dáadáa o kò gbọdọ̀ ṣe bó ṣe ṣe lẹ́yìn o kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ o. wọ́n máa tẹ̀sí kò ṣe bẹ́ẹ̀ o. ẹ má bínú kò sóhun mi jẹ́ mú kíní sunday wẹ̀ wá jáde ó yá àwọn ní mọ́tò lọ dé kíní kò kí kọ̀ọ̀kan dé. ẹ gbalẹ́ lọ́hùn wèrè ẹ gbalẹ́ lọ́hùn wèrè. ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe gan-an àmọ́ lóore bàbá tẹ ṣe ń ṣe fún wa tó ń dán tá à ń dé láyọ̀ tẹ ṣe ń ṣe fún wa tó ń dùn ṣe àdúpẹ́ bàbá àmọ́ rí yín bá. wọ́n ní àyùn lọ àyùn bọ̀ ń lọ wọ́n yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà bọ́kọ́ bá roko apàdà wálé bàdà bá yẹnu apàdà wálé òkèlè kì í rà sí ọ̀fun ẹ mọ̀ lórí ẹ mọ̀ bọ̀rẹ̀. ṣé o rí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ mọ̀ mọ̀ ṣe ẹ sì ní ṣàṣetì jù bẹ́ẹ̀ lọ. bàbá ọmọbìnrin tí mo mú wá ní ó ṣẹ̀ṣẹ̀ join member wa ni tó bẹ́ẹ̀ yín ṣe fún wa tó ń jù wá ṣe tá à ń lọ rí tá à ń bọ̀ afẹ́fẹ́ ṣe fún òun náà. lọ́mọbìnrin. bẹ́ẹ̀ ni bàbá. èmi rò pé ọmọ ọ̀dọ̀ tí mo ní ìdí ń lo mú wá mi. rárá bàbá a máa bá yín wá yẹn létà. ọ̀dà ẹ ǹlẹ́ o ṣé mo lè morúkọ yín. Bọ́láńlé mi sọ. Bọ́láńlé ẹ sì Bọ́láńlé ẹ fọlá yíra ó hàn àmọ́ ṣe ẹ lè ṣiṣẹ́ ìbáyìí pẹ̀lú bí mi ṣe ń wò. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ẹ wò ó ṣe rí iṣẹ́ tí ẹ wá darapọ̀ mọ́ yìí àwọn ní iṣẹ́ tá a bá mọ̀ là á ṣe ọ̀nà tá a bá mọ̀ là á tọ̀ àfi kẹ́ ẹ túra ká o àbọ̀rọ̀ mi ò yé yín ẹ fi dẹmọ sí ẹ fakọ sí ẹ fi gbogbo ẹ sí bẹ́ẹ̀ bá ti rí àwọn ṣífù ó ń ṣífù yìí ẹ mọ̀ jókòó lè fún ọ báyìí dẹ́mọ̀ wọ́n ẹni fọ̀ dẹ́mọ̀ wọ́n ẹ ti gbọ́ kò sí wàhálà àmọ́ bá a bá ṣe ní kẹ́ ẹ mọ̀ tọ̀ òun ni kẹ́ ẹ mọ̀ tọ́ o bá a bá ti ń fún yín níṣẹ́ bá a bá ṣe ní kẹ́ ẹ lò òun ni kẹ́ ẹ lò ẹ mọ̀ sí lò ó ẹ ti gbọ́ ẹ mọ̀ trespass o bí èèyàn bá trespass tó bá jalè lórí yóò mọ̀ dáràn ni o ẹ ti gbọ́ mi. bàbá ọmọ dáadáa ni ó ṣe wà yẹn òun tún máa ṣe ju báwa ṣe ń ṣe lọ. irọ́ ni ẹ mọ̀ pé ẹni abábálábà òun ni bàbá àmọ́ òun ló gbìyànjú ilẹ̀ pani yóò mọ̀ gbé wọn débẹ̀. ẹ ṣe bàbá ẹ ṣe ẹ ti lè lọ ẹ dà nǹkan àyà ọ̀ṣà gbèmí. ṣé mo di gbogbo ìgbà wa bẹ́ẹ̀ ṣe ń o. Dúpẹ́ ṣubú wọn ló láǹkì wáyé tó ṣe dá lóhùn. tó bá kí mi tí mi bá dá lóhùn kí ló ṣẹlẹ̀ òun ló lẹ́nu mi ni. Bọ̀ Dúpẹ́ kí ni pírọ́blẹ́mù ayé ẹ̀? Kí ni ìṣòro ayé ẹ̀ pẹ̀lú ìwà àti bọ̀bọ̀ yìí? Kí ló ṣẹlẹ̀? èrò tètè jí èrò tètè sùn tárí èrò là ń sọ fún èrò àti pé kí ló ṣẹlẹ̀ tó fẹ́ gbé ẹ̀ṣọ́ wọ ẹlẹ́dẹ̀ lọ́rùn abó ti gbàgbé pé ẹlẹ́dẹ̀ máa padà gbé ẹ̀ṣọ́ wọ igbó ni wọ́n bá ẹ sọ́ńtì ọkọ̀ òògbọ́ jọ kí ni nǹkan tó fẹ́ achieve látara bọ̀bọ̀ onídẹ̀tì yẹn bọ̀bọ̀ tí ò lè fún ẹ ní anything tí ò lè offer ẹ ní anything mo dẹ̀ ń bá ẹ sọ òògbọ́ tó bá fẹ́ ṣe anything ní school just ordinary handout 2-5 lásán wàá máa ní láti pe mọ́mì hello mọ́mì ẹ wọ́n ní pé ká handout tó o bá pe mọ́mì èmi náà ló máa padà wá bá mo dẹ̀ ń try láti push ẹ but o ready láti yí ìdára ẹ síbi tó dáa. ẹ jọ ṣé tó bá yá mi lówó náà mi ò kí n dá padà fún ẹ
ṣé bọ́n yẹn máa ń dówó padà ló ṣe ń dá padà ẹ̀ tó bá yá 5,000 naira wọ́n á máa dá padà ní 1, 2, 700, 500 tó fi máa sọ 5,000 naira tán. Babe, try láti jára ẹ̀, try láti yield sí nǹkan tó dáa. Babe, kò sí nǹkan tó fẹ́ achieve lára bọ̀bọ̀ ẹ̀ torí ẹ̀ mo ṣe ń try láti push ẹ̀ sáwọn èèyàn lébi. tó bá láwọn man friend tó wà okay èmi ní little change 5,000, 10,000 kò ní jẹ́ problem fún ẹ. Try láti change àǹfààní fún mi. Dúpẹ́ ẹ ṣé o ẹ fi mí lẹ̀ ní sùúrù lérè ẹ̀yin ẹ̀dí ọlọ́run ṣògo sí ni mú ẹ ṣé mo dúpẹ́ àmúfẹ́ yìí kíní kan yí ẹ pípé ọ̀nà ló jìn o ẹrù ni bàbá. Ọ̀nà ló jìn ẹrù ni bàbá. Bẹ́ẹ̀ni. Which is ìwọ ò fẹ́ dé adé sórí ẹ̀ àbí akọ́dà ọba ló fẹ́ máa ṣe. Kí ni problem jẹ́ èyí gan-an? Ha! Wá. Okay. Mo ní bolúbọ́rọ̀ mo dìde. Bolúbọ́rọ̀ àbúrò ẹ̀ dé. Kó mi ò ṣáà ṣe nǹkan máa sì pé bákan. Ó ti sú mi báwo ni ìwádìí ọ̀rọ̀ ọmọ ìjọ ṣàánú mi. Mi ò kúkú dákẹ́ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀jọ̀ kan ni mo ti máa ń sọ pé fọkàn balẹ̀. Àlọ́mọ ẹni kú, ó sàn ju ọmọ ẹni sọnù lọ. Lóòótọ́ ọ̀rọ̀ lẹ sọ, ṣùgbọ́n àti ìgbàgbọ́ la kú. Láòdì ń parọ́ kó tí ẹ̀ ní kú. Bọ́ọ̀lù ọ̀la lè. Ṣé èmi gẹ́gẹ́ tí mo jẹ́ ọ́fíìsì tí mo sì jẹ́ àbúrò rẹ̀? Máa mú nǹkan ní nǹkan gbà mí ti máa mú ìjọba báyìí. Káwá jẹ́ ti tèmi ni mi ilé ìwádìí ẹ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ ọlá ni mo ti invite. Mo ti bá wọn sọ̀rọ̀. Gbogbo wọn láwọn ọmọ ibi tó ọlá wà. Ẹnìkan tó kù náà rẹ̀ tí mi ò tí ì rí bá sọ̀rọ̀. Oníkan níyẹn máa ń ṣiṣẹ́ travel káàkiri. Adé ìpín nọ́mbà ẹ̀ kò lọ. Kò tó dá mi lójú kó pọ́sì kó jẹ́ kó nǹkan lọ lánàá jọ lọ. Jòjẹ́ mọ̀ pọ́n náà kì í parọ́. Pọ́n náà kì í parọ́ kódà. Ìfúnni ọ̀rọ̀ tí ọlá ọ̀bá lè ṣàlàyé fún Adémi ló máa ṣàlàyé fún mi. Ọmọ mi ò kí ń parọ́. Time to time. Ìdájọ́ la máa ń dọ́fíìsì o. Gbogbo àwọn ọ̀gá mi ní station gbogbo ibẹ̀ náà ni. Kò sẹ́ni tí ò mọ lábòdà sẹ́ni tí ò mọ ṣí. Kíní kan ni mo mọ̀. Mi ìbá ti ràn jẹ́ láyé mi ìdẹ̀ bá tọmọ lọ́mọ jẹ́. Ọlá mi máa fi sẹ̀yìn wọnú ilé ìwọ. Torí mo ti frustrate dáadé. Ọlá mi ò lè sọ. A padà wá sínú ilé. Gẹ́gẹ́ bí òtẹ̀lẹ̀ ní ẹ̀kẹ́mi jẹ́ ọlá máa padà wọnú ilé ìwọ. Ojú mi dojú ẹ̀. Ẹjọ́ ẹ bá mi fún ṣíìpù lọ́kàn báyìí. Onígbà tó bá dé ká má tó máa sàn kàn mí. Ẹjọ́ ẹ bá mi fún lọ́kàn báyìí. Báwo wà ló gbọ̀ngàn? Ẹ gbogbo ẹ ti ń lé ìjà. Títí bá wọn mọ̀. Báwo ni ṣe? Ẹ̀dá ni o. Ẹ̀dá ni o. Dágan àwọn náà rẹ̀ kí wọ́n wà around. Sọ̀tà ní tí wọ́n bá wá tó bá wá tó kì í bá wọn. Màá ń sọ àná àwọn bọ́ọ̀sì tuntun náà máa ń ṣàlàyé fún ẹ̀rí gbogbo ọjọ́ kan náà ló wà á lè. Ṣé o wish láti rọ́gà èèyàn kan sẹ̀? Wish láti mọ̀ wọ́n. Bóyá tó bá di lọ́la náà àmì náà á ṣẹ̀kẹ̀ ní. Alright, kò sí problem. Mo ṣáà ní pẹ́ ti school díẹ̀. Àánú mi ní mọ́ọ̀ṣì náà ní school lọ́la. Kọ́ tí mo ní ó fi bẹ́ẹ̀ pọ̀. Mo bá ti di lọ́la kò sí problem. Bẹ́ẹ̀ lọ́la. Báyọ̀ kò ṣe. Ṣé o dúpẹ́? Dúpẹ́. Iṣẹ́, alright. Okay, ṣé o. Oh yeah, now let's go. Okay. Dúpẹ́. Ẹ má bínú. Èló ni owó ọ̀kadà tí boyfriend ẹ fún wa? Sọ̀rọ̀ ní ọ̀nì káfí mileage káfí owó ọ̀kadà wa. 200 naira. Boyfriend ẹ fún wa ní just 200 naira. Imagine 200 naira èmi àti ẹ̀mí ká fi gbọ́kadà nìyẹn. Àti wípé mi tí ẹ̀ mọ̀ wípé bíbá ilé mi àti ẹjọ́ ń bọ̀. Àsúnmí pé mo mọ̀ ní mi ní tẹ̀lé wá sí. Wùmí
Bùnmi 200 èmi àti ẹ. Dúpẹ́. Láńdébé. Má ṣe. Kí ló dé, kí ni problem ẹ? Kí ló dé tó ṣe báyìí? Ó dẹ̀ tún bí mi pé kí ni wọ́n ṣe? Ṣé kí n wá mẹkáníìkì mi? Ọlọ́run kò lè jẹ́. Ọlọ́run máa jẹ́ because torí yọ́yọ́ tó kó mi sí. The second car tí mò ń lò ó ti break down. Á ti tóṣù mẹ́ta sí tí mo ti ń kí ẹ̀ tí mò ń pẹ́ every time. Kò wá gbé the first one tó bàjẹ́, òun bọ̀ ló sọ. Ọwọ́ mi kún ni. Abísì náà gbà yìí ni. Iṣẹ́ ń wọnú iṣẹ́ olówó ńláńlá. Ṣùgbọ́n ẹwà náà kọ́sọ́mà tó ṣàdúrà fún mi. Èmi àti ìtìjọ pẹ̀. Kódà gan ẹ̀yin gọlẹ́ búrọ̀tì náà látàyè ìjàpá. Olójú ńláńlá báyìí. Ibi tí báyìí ṣe mọ́tò. Mọ́tò ọlá lélẹ́yìí. Gbé jáde rí ọlá ló wà káàkiri. Nǹkan tó kó mi sí nìyẹn. Nǹkan tó kó mi sí nìyẹn. Owó mọ́tò tí mò ń gbé jáde. Mọ́tò ọmọ yín. Mọ́tò ọlá. Mo wá gan gbogbo sáánì gbogbo àjẹ́wọ́dẹ̀ ti bàjẹ́ sínú. Ló fi àwọ̀. Màá wá mẹkáníìkì mi. Ẹ má dánwò. Ẹ má ṣe. Ẹgbẹ̀ tó lọ lọ. Ẹ má bínú. Ọwọ́ mi ló kún. Àwọ̀ ẹ̀kún. Kọ́sọ́mà ti pọ̀ jù ní ẹ̀. Àwa wá tiwa síwájú. Má ṣe fẹ́ má ṣe fẹ́. Ọlá ó jẹ́ mọ́ mọ́tò ìwà dáadáa ó tún bá fi sáré. Tí ò bá sí di wàhálà tó lápò mi sí, mi ò ní wá máa yọ ẹlẹ́nu wípé dandan kó wá ṣe mọ́tò, máa tẹ̀ sí fẹ́ lòmíì. But mi ò mọ nǹkan tó ń ṣọmọdé. Chief, ẹ má bẹ̀rù kí ló ṣe ọlá? Wàhálà olóko yìí sí kí ló ṣẹlẹ̀ àti di mọ̀lẹ́bí? Ohun tó bá ń ṣe mọ̀lẹ́bí mi, mọ̀lẹ́bí tí ni. Ohun tó bá ń ṣe mọ̀lẹ́bí tọ̀dọ̀ tí, mọ̀lẹ́bí tèmi, kí ló ṣe ọlá? Àdìrà burú. So o fẹ́ sọ fún mi pé òwò pé ààrí ọlá ní. Gbọ́ mi ò ní dátà lórí fóònù mi ò ní dátà mi ò gbọ́ tí n bá gbọ́ kí ẹlẹ́dàá yín pé ẹ̀ ń fún mi lówó mo jẹ́ ǹjẹ́ lábẹ́ yín kò dá mi ò gbọ́ mi ò ní dátà lórí fóònù mi ò social media mọ́. Àwa ọ̀la. Kí ló sọ mọ́ yìí? Àwa ọ̀la. Kí ló sọ mọ́ yìí? Wàhálà tí mo kó sí yẹn right now mi ò lè máa gbé mọ́tò ìjáde káàkiri. Ó fún mi ní problem and I don't know. Náà wá tẹ̀lé mi wá wọnú mọ́tò wá tẹ̀lé mi. Ẹ kò sí yọ ẹjọ ọlátẹwà yìí ẹ ṣe lọ social media kẹkẹgbẹ pé wanted. Máa gbé iṣẹ́ yẹn fún ẹ. Tó ti gbọ́ mo máa bá mi kíbi káàkiri ní ìṣúná. Wá wọnú mọ́tò. Ẹ jẹ́ kí n paṣọ yìí. Máa padà wá wọnú mọ́tò. Ẹ ó dà mo ti gbọ́ mo fẹ́ paṣọ dà ní aṣọ mẹ́ta kí ni wàá tó mọ́tò yìí. Bọ́sí bí màá fẹ́. Ó dà. Kò jẹ́ káyé sí mi because ọ̀gá ẹ̀ ń sin bí àwọn mi fẹ́ jáde. Ọ̀rẹ́ náà ló dé. Báwo ni? Dúpẹ́ àfànà. Ẹ jọ̀ọ́, ibo ni pátí fẹ́ ń lọ? Pújà, Ọlọ́run ló lù máa bá wa dúpẹ́. A ní àwọn jáde ọlọ́run nípa jọ sáré débi kan ní sí nǹkan tó fà nìyẹn. Kí ló dé tó ń kábọ̀? Ok, èmi mo fi pé Sunday gbogbo ya ẹ lọ sí program kan ní church torí mo rí pé wọ́n dìde rẹ̀ ní àgbọ̀sá. Wumi, tẹ bá ṣiṣẹ́ tán, kó bá mi níta. Ok. Dúpẹ́. Kí ni problem ẹ ò lè fi bọ̀bọ̀ lè kí ni ìṣòro ya jí rẹ̀ bí kò mi fẹ́ mọ̀. No now, mo ní láti sọ́gbà tí mo rí tó dì mo rí kó. Wàhálà.
Who is that? Tolu. Máa wẹ̀ tó wà lẹ́nu. Daddy, mommy, ẹni tí mo rí ẹ̀rí ọ̀gbọ́dọ̀ láti dé. Ọlá. 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 Ọlá bolo ti ń bọ̀. Ọlá kí ló dé? Ọlá. 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 Ibo ló lọ? Ha. Júná sọ fún mi orúkọ wo ló ṣe yẹn náà? Àlè tí èèyàn bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan orí láti sọ pé lágbájá o mo fẹ́ ṣe kíní yìí o. Ó béèrè lọ́wọ́ lójú kan gbá ojú. Tí èèyàn máa ń kẹran mẹ́ran kíkọ́ kan pa ni. Ọlá, calm down please. Calm down, jẹ́ kí n explain nǹkan tó ṣẹlẹ̀. Kí ló bẹ́ẹ̀ explain? No, kí ló bẹ́ẹ̀ explain? Ó ṣe nǹkan ló bẹ́ẹ̀ explain. Kí ló bẹ́ẹ̀ explain? Jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ náà. Ó yá mo ń gbé ńgbà yẹn. Ṣé bí nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́ mo mọ̀ pé mo wà at fault because mo sọ fún ẹ kí tó lọ gbowó yẹn. So ó mọ̀ mọ́ sí ọ ní business kan tí ọ ń ṣe. Ìgbà tó dẹ̀ wá explain fún mi páwọn ní ìdòwò. Ṣùgbọ́n ìwà sọ fún mi pé owó yẹn ò páwọn ní di 10 million naira pé láàrin a week àwọn máa dá padà. Mo dẹ̀ trust wọn pé máa dówó yẹn padà lóòótọ́ láàrin a week yẹn. Torí ẹ̀ mo ṣe sáré lọ yọ owó yẹn kó tó pé auditor máa tó mọ̀. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, má bínú jọ̀ọ́. Wọ́n rò gbọ́rọ̀ òdò tí ò ń sọ. Wọ́n rò òpònú tó ń sọ. Tí o bá jọ pé mi o, mo lè jẹ́ pé kinní kan. O dẹ̀ mọ̀ pé mọ́mì ní like business. Tí mọ́mì bá like business, kí ni wàhálà tiwa? Wàhálà tí mọ́mì ẹ̀ ni pé mọ́mì ẹ̀ like business. Wàhálà tiwa ni pé okay owó tó withdraw nínú account now. Bówó yẹn sì máa padà wọlé. Kọ́dítọ̀ tó ready láti audit account. Ó dẹ̀ mọ̀ pé okay gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àtẹ̀yí dádì ò gbọ́dọ̀ mọ̀. Dádì ò gbọ́dọ̀ mọ̀ náà. Òfóǹbù fat. Má bínú jọ̀ọ́. Auditor ni mọ̀ anything tó máa fi ṣe everything ò ní mọ̀. Auditor ò ní mọ̀ anything. Auditor ò ní mọ̀. Jọ̀ọ́ torí tó lọ date wo la wà auditor fi ní mọ̀ anything. Ó sọ̀rọ̀ 1 week nsìn and I know you people now. Ọ̀sẹ̀ ẹ bá pé nsìn lẹ máa ní give me 2 days, give me 3 days more. No, kò lè rí bẹ́ẹ̀. Mo promise ẹ kò lè rí bẹ́ẹ̀. Torí òun múnú bí mi gan, òun high fat, nǹkan tó ṣe ó rọ̀ gan náà. Kò make sense. Kò make sense. A máa mú yín, a máa gbé yín sórí bẹ́ẹ̀dẹ̀, a máa gbé ayín sílẹ̀ lẹ̀. 10 million. Ẹ̀yin ọ̀rẹ́, mo ṣe gbà pé ilé ayé ò balance. In fact, because lọ́rọ̀ ilé ayé ṣe rí gan-an kò fẹ́ yé mi mọ́. Lọ́nà báyé yìí ṣe ń yí bí ọwọ́ aago kò yé mi rárá o. To be sincere. Ọlá, nǹkan tó ń try láti sọ ni pé ọ̀rọ̀ ilé ayé yìí ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilẹ̀kùn. Tó bá ṣí sínú lọ́dọ̀ ẹlòmíì, á ṣí síta lọ́dọ̀ ẹlòmíì. Ẹ wá o, ẹ̀yin ọ̀rẹ́. Ẹ ti fi mí sínú òkùnkùn báyìí sìn. Òótọ́ nìyà. Gbogbo àsámọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ kò yé mi. Ọ̀rẹ́, a fẹ́ sínú òkùnkùn rárá. Ohun tó ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá délé sí tàbí ń bọ̀ láti ibi iṣẹ́, wàá tíra láti yàgbé tí àti ra gbá wàhálà àwọn ẹlẹ́rìn dòdò gbogbo ẹ̀ pé torí nǹkan kan. At least for purpose. Ṣé àwọn ọmọ ẹ̀ tó wà nílé? Now, tí èmi bá wá jáde o, tí mo bá ra orun nǹkan yẹn, ọmọ òwò ló kó pàdé mi kó sọ pé òyò yóò dájú. No, just tell me now. Ọlọ́run á ṣàánú. Tí ò rí kò yẹ kó máa ronú bó ṣe ń ronú ẹ̀. Ọmọ ẹ̀ nìna. Ọmọ mi ọmọ ẹ̀ nì. Kẹ́rí iṣu tá a máa ní nìyẹn, a máa ń ṣe mistake. Yes, a máa ń ṣe mistake. Nígbà tó bá ní ọmọ títí ẹ̀, ọmọ tèmi, jọ̀ọ́ sọ fún mi, ṣé surname dádì mi ló ń jẹ́? No, just tell me. Ṣé surname dádì mi ló ń jẹ́? Actually, àwọn Yorùbá máa ń sọ bẹ́ẹ̀. I accept. Ó dẹ̀ rọ̀rọ̀ sọ̀rọ̀, bọ̀ ní sùúrù, ìyanu máa ṣẹlẹ̀ very soon.
ìyanu máa ṣẹlẹ̀ ọjọ́ wo gbogbo ni ìyanu yẹn fẹ́ ṣẹlẹ̀ ṣé mo sọ fún ọ náà mo sọ fún ẹ nígbà tí títí ṣe tiẹ̀ tó di pé mo tiẹ̀ ń bẹ àjọ ń béèrè àníyàn lọ tọkàn mi gan ti balẹ̀ mo try láti lọ fi wọn mọ́mì ni ó wà òkè o kọta bá fi pamọ́ ló máa níyì o má jẹ́ ká tí ì sọ fún dájú òkè nìkan at the end of the day bẹ́ẹ̀ yẹn fọ́kọ̀ náà bẹ́ẹ̀ yẹn fọ́kọ̀ because of pé ìwọ òkè ń sábà sí around mi everything mo sábà ń ṣàlàyé fún ọ. àjẹ ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ti sún yàn. but kí ẹ sẹ́kítírì dáàdì tó ṣàlàyé fún mi nígbà yẹn kan kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. sẹ́kítírì fún sí ọmọ yẹn ọ̀fun lò. In fact àwọn tó tiẹ̀ ti ṣe sẹ́yìn òkò àwọn yẹn ò tiẹ̀ fi dùn mí tó ń fi gbẹ̀yìn ṣe because èèyàn tí mo ti bá plan ní òkè o sẹ́kítírì dáàdì mi a gbọ́dọ̀ fi kíní ìpamọ́ fún dáàdì ò gbọ́dọ̀ mọ̀ pé ọmọ tó ń ṣiṣẹ́ lọ́dà company wa náà ni àtúnṣe kíni ni mo fẹ́ fẹ́. bẹ́ẹ̀ni ọ̀nà mà. mo rẹ̀ tí wàá jẹ́ kó free ní company àlìyé wọ́n ṣe gbogbo nǹkan tó wù ilé lọ withdraw 10 million naira nínú account mo pe nọ́mbà gẹ́ yìí ìfìlẹ̀ ń jẹ́ bí. mo sọ fún wọn náà. ọ̀rọ̀ ẹ kò ń ṣẹyọ mi náà kọ́ ló ń sa ni oríṣiríṣi pọ̀ lórí. ọ̀la tó kí ẹ̀ desperate yẹn. ó jù bẹ́ẹ̀ lọ ó desperate jù bẹ́ẹ̀ lọ. so kí ni nǹkan tí wàá ń sọ fún mi wọ́n lé lẹ́yìn tó bá dé lẹ́sìn wà báyàwó wà bọ́mọ ilé náà tó bá dé ọmọ abáyàwó máa bọ́mọ wọ́n á sọ pé ọmọ ẹnìkan ọmọ mi náà ni. ọ̀rẹ́ ó dẹ̀ ní suggestion kan bóyá wàá rẹra ẹ̀ ńlẹ̀ nígbà díẹ̀. ọ̀la ààrẹ wúlọ̀ sọ ẹ̀ṣọ́ ògbé ọkọ̀ wà tó fi ráṣọ kọ ni. ní àtọ̀rẹ́ mi yìí àkùnrọ̀ra kalẹ̀ kakùn ṣúrò bíbí báyìí wá rí i. ọ̀rẹ́ á rí mi ìgbà tí wọ́n mọ̀ sọ fún mi pé bọ̀dọ̀ ọlá wọ́n fẹ́ rí mi èmi jẹ̀rì ó rìn dáadáa o sórí mẹ́sẹ̀ bá ṣọ ilé ni mo lọ mítìnì àwọn mẹkáníìkì èrè ní tọ́ọ̀sì ọjọ́ mítìnì wa. wọ́n ní bínú bá ti rí náà ló fi máa ń yàn èrè tọ́ọ̀sì la máa ń ṣe mítìnì mo fẹ́ lọ mítìnì ṣé ò lè ọlá. lábẹ́bẹ́ fẹ́ yá yorùbá ní ìlú fúkàkì. èyí náà gba mẹkáníìkì wọ́kṣọ́ọ̀bù mi ṣé mo mọ̀ pé mọ́tò ni mo tún ṣe ń bí báyìí ó lè kọ́lé síbí o àyè ebi lè tábí fún àyè ọ̀nà àtijọ́ lélẹ́yìí ṣé nínú ọgbà yìí kódà gan mo ti fẹ́ ṣẹ̀jẹ̀ síwájú kí ọmọ ṣẹ́ pọ̀. tá bá gbé mọ́tò wá bíbá ẹ̀ lásán gan pé kìíní wò á kàn máa rẹ́rìn ní títí. ọ̀nà àtijọ́ mi ni kò ní dí nínú ọgbà yìí mo ti fẹ́ ṣẹ̀jẹ̀ síwájú ó rí ìyá náà gbà mí lò kí ló dé kí ló ṣẹlẹ̀. bàbá ẹ jẹ́ kúkú tán mọ́lẹ̀ sọ̀rọ̀ tí ò sàbúrú. ṣe rí gbogbo àwọn ọ̀rẹ́ ọlá gbogbo wa la mọ ìdojúkọ ẹ̀ lórí ọ̀rọ̀ obìnrin dé ó ń fèsì lot lórí obìnrin ìdílé yẹn tá a fi gbà nímọ̀ràn a wò wípé bóyá nǹkan tá a kọ́ sọ gan tẹ́ kó lọ síbòmíì bóyá kó rẹra rẹ̀ wálẹ̀ bóyá ó ṣe é ṣe kọ́ ló ń jẹ́ kó rí ìyàwó títí ẹ̀ tó máa nífẹ̀ẹ́ gbẹ̀ngbẹ̀ng ìyẹn la fi wá sọ fún pé bóyá káwá ọ̀dọ̀ yín bóyá lọ́n lè tara yín gbàdúrà. mo gbàdúrà wa ọlọ́wà amúlọ̀lé àṣẹ ní dáadáa ohun tá a fẹ́ ọlọ́wà bá a kọ̀ ohun tá a fẹ́ amúlọ̀lé àṣẹ tí wọ́n fẹ́ gbọ́ yín yé pé ọlọ́fẹ́ fẹ́ kọ́ iṣẹ́ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni sà ó fẹ́ kọ́ mẹkáníìkì fẹ̀yìngbólẹ̀ grammar school aṣọ wa máa ń dọ̀tí ṣe bẹ́ẹ̀ bóyá dọ̀tí ẹ má bínú ṣé bẹ́ẹ̀ mọ òun náà jẹ́ mọ̀ pé ṣífù ibi lọ́ ti wá ṣe mọ́tò tóun náà jẹ́ gbọmọ́tò wà. bẹ́ẹ̀ ni sà. lábẹ́bẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní wípé bíbá ẹni mẹkáníìkì dájú. èmi ni kò pé méjì. ó dẹ̀ wá wò wípé èmi náà lè ṣe nǹkan sígbà tí wọ́n máa jẹ́ àwọn níbi àwọn kí n tráfù lọ bóyá ìlú kejì àbí kíní kan and mo dájú pé within 2 or 3 days tí dájú ò bá rí mi èdè kan lè everywhere ní ó ṣeé ṣe kán wá síbí tó má béèrè mi lọ́wọ́ yín ṣùgbọ́n mo mọ̀ wípé ibi ìbàyẹn náà máa ń wá kódà kí mọ́tò wọn kí táyé kan ra máa ṣe ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ máa tẹ̀ láti débi mo dẹ̀ mọ̀ pé dájú ò lè fẹ́ wá bí láì ṣe pé bí wọ́n ń pè yín lórí aago pé lábẹ́bẹ́ o ṣò wà ní ṣọ́ọ̀bù bọ́sùn ò láì láti jẹ́ káwọn ọmọọṣẹ́ yín máa bá wọn ṣe mọ́tò ẹ̀ mọ̀ wọ́n dáadáa. so ilé lè ṣe àárín yẹn tó just some while náà ni kí ní ẹni sọ. láàrin bí oṣù mẹ́ta. ojúlójú ṣàánú ojú
ìgbésí ayé là ń sọ̀rọ̀ pẹ̀ lórí pé kò lè lódò nílé kò lè bímọ bíbí lọ bí ẹ kí wọn náà lè bí tọ̀dọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni sà. mo ti gbọ́ ó dáwó ó dáwó ó dáwó nítorí ó bá dé tù níta mọ́ àníṣòro ṣe o mo tó máa ná ìrè tí máa gbà gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ agbọ́dọ̀ gbà torí ègùn ni tá a máa gbà a máa gba pálí minerals méjì minerals wò mú wo ní sọ product kankan o minerals ṣá pálí méjì ẹ lè ní ìṣe mọ́ra wọn méjì pálí bisikíìtì méjì family biscuit ńlá tó máa ń dé báyìí méjì ṣìnáàpù onídìrí lórí tó ń ṣí ẹyọ kan ṣo for 10,000 kọ́lá máa bọ̀ mo ti gbà wọlé ẹ wá gbọ́ passport méjì ẹ tó ló máa sign signature ó bá ti dọmọṣẹ́ mi nìyẹn. Lábẹ́bẹ́ gbogbo kìíní yẹn ó máa tó bí èlò. mi ì mọye materials yẹn mi ì mọye ṣùgbọ́n mi ì mọye tó ń tà báyìí ìlú tí mo fẹ́ gbà. ó máa fẹ́ wọ bí i 50,000. kò lè wọ 50,000 nàìjíríà ti bàyẹ̀ tó bẹ̀ iye tó ń ta ọgbẹ́ mi ìṣàmùsọ. ọ̀la 200,000 ìkọ́ṣẹ́ oṣù kanṣu 200,000 o ti mọṣẹ́ ọlá o ti mọṣẹ́ ẹ ká gbàdúrà ọlá pé odò ní inú. àdúrà freedom àbí ìwọṣẹ́. o ti gbà yé mi. ọ̀gá ọlọ́pàá ẹ máa rí i pé ó yẹ kí n wá bá yín lọ́fíìsì ni ṣùgbọ́n mo mọ̀ pé tí mo bá wá sọ́fíìsì yẹn àwọn ọmọ yín ó ṣeé ṣe kí wọ́n rí mi tàbí kán fimú fínlẹ̀ kán mọ nǹkan tí mo bá wá ètò understand mo dẹ̀ nídìí help yín. ṣé kò lè ṣá àfi tó rẹ́pù mo fẹ́ ṣe fún un. Actually mo mọ̀ pé ẹ mọ pọ̀pọ̀ sí mi dáadáa nǹkan kan ló ṣẹlẹ̀ tí ó jẹ́ pé mo fẹ́ rin àwọn ìrìn àjò kan because bẹ́ẹ̀ ṣe ń wò mí I'm the only son of my father and then láti bí ọdún mi mélòó ni mo sì mi ti ń disturb mi tó jẹ́ pé àwọn most of àwọn obìnrin tí mò ń gbé wọ́n kàn ń fuck up yìí wà tó jẹ́ pé kọ́ńtà sára owó ni wọ́n mọ̀ and since that time mi tí ì rí ọmọ tó jẹ́ pé ó wà òkè so mo wá ní kí n rìnrìn àjò yẹn ráńpẹ́ pé màá kàn kúrò nílé fún some weeks àní mo dẹ̀ mọ orú èèyàn tí dáàdì mi jẹ́ wọ́n rẹ́dì láti lọ sí radio station wọ́n rẹ́dì láti lọ TV station. mo máa ń làágùn kí ọmọ àdọ́dà wà lọ ní station. That's why tí mo fi wá ní kí n wá tẹ̀lé ẹ̀yà ọ̀dọ̀ yín dé wọn so anytime tí wọ́n bá dọ́dọ̀ yín at least ẹ̀yẹn fúnra yín ẹ má lè mọ ọkọ tẹ́ ẹ má lè fi back up ṣẹ́ yẹn. torí nǹkan tó sọ mo rí ìsìsì gún mo wò dáadáa because mo mọ nǹkan tó ń pè ní ìfẹ́ mo mọ nǹkan tó ń pè ní partner so most of àwọn obìnrin tó dẹ̀ wá ń ta àṣà àwọn youngest ladies yẹn wọn ready láti marry nǹkan tó kàn máa sáré jẹ pápápá kan lọ inú kọ́pà tẹ̀ ń gbé gan sef wọ́n máa gbé láti room bọ́ sínú room ṣùgbọ́n bóyá sọ yẹn náà mo like it by the time tí láti bá máa dọ́dọ̀ wa àwa náà á mọ nǹkan táwa náà máa ṣe tó jẹ́ pé màá máa ṣe bẹ́ẹ̀ ni pé mi ò mọ anything pa ẹ̀jọ̀ because mo ti oríṣiríṣi àwọn ọ̀nà ni mo ti mọ̀ because mo mọ èèyàn tí pọ̀ sí mi jẹ́ o mo mọ èèyàn tí pọ̀ sí mi jẹ́. gan ṣe mú wọn rárá bọ̀dọ̀ lè fi nǹkan tó máa ṣe fún mi ni pé gbogbo bó bá ṣe ń lọ information má jẹ́ kó di sí mi létí. Sure at least time to time màmá try láti máa pè. problem. ẹ sì sá ọ̀rẹ́ sá ẹ ṣe. jẹ́ kó rí ìyàwó tó dáa. ok ọ̀la but agreement wa ni pé o máa wá bá mi ní ọ́fíìsì náà adẹ́jọ́ sọ̀rọ̀ wa kí ló tún lè tó jẹ́ pé bíbá ìlú ní kí n wá pàdé àti pé kí ló dé tó arrange àwọn ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ tèmi. ó ti tọ́ ni pé ọ́fíìsì mo promise pé mo ń bọ̀ but sometimes ẹ máa ń busy gan ẹ ti máa ń gba àlejò ṣé ẹ understand bóyá tí mo bá fẹ́ wá gan pé mo kàn fẹ́ wá kí yín lásán gan mo mọ iye hours tí mo máa kàn fi jókòó sí ibì kan táwọn èèyàn sì máa wà lọ́dọ̀ yín so ni mo fi wá try láti arrange pé ká wá bíbá and another thing àwọn kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ ṣé ẹ understand kò láwá wò pé táwọn ọ̀rẹ́ mi bá mi sọ tó bá ṣe wá bá mi sọ yẹn máa ṣe kí ni máa work sá wọ́n ní máa work
tó bá máa work ẹ̀mí kí n lọ sọ́dọ̀ àbúrò sí mi àti láti jọ débẹ̀ ni o because tèmi nìkan bá ń sọ ó lè máa dùn ó lè máa lè fẹ́ work so ní wíwá tí wọ́n tó fi wà mí. Okay, ó ṣẹ̀ṣẹ̀ yẹ mí sí ni I'm fine. Èmi rè ìwọ rè àwọn rè kí ló ṣẹlẹ̀ sójú abẹ́ǹkò. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé èmi nìkan ni lọ́wọ́ Popsi àti Mopsy àwọn Mopsy all the time wọ́n máa ń give me pressure pé bí a òkè lórí pé lọ marry lọ ṣe gbá lọ ṣe àwo in fact wọ́n mọ gbogbo àwọn ọ̀rẹ́ mi yìí because àwọn méjèèjì bó ṣe wà yìí wọ́n ti wà married ọ̀rẹ́ mi tẹ̀sí ń wo iye ọmọ méjì ló ti là mọ́lẹ̀ ẹ̀ ti understand now so all the time Mopsy máa sá máa ń ṣe kí ní ẹ̀wọ̀n àgbà bá ṣàkóso mo rò pé at least ọ̀nà wo la lè gbà wọ́n bá give me advice pé okay ìyá tàbá rìn báyìí mọ́ wọ́n á ní kíní yìí ó lè díẹ̀ o ẹ̀yin náà láti fi síbẹ̀. ṣé o rò pé ó máa yí sísà láàrin 2 or 3 days tí dájú mi ò bá rí mi tàbí wíwá ń pe nọ́mbà mi kò lọ that's another case and tó bá dẹ̀ máa ṣe kíní kò síbi tí dájú ò ní lọ kódà wọ́n lè lọ TV program nìkan ni àwọn ń wọ́ ọmọ so ọ̀nà mo ṣe wá ní wọ́n á dọ́dọ̀ ẹ̀yin náà pé ìgbọ́dọ̀ fọ̀rọ̀ yìí tó ẹ̀yin náà lè ti. Òkú ọgbọ́n òkú làákàyè nǹkan tí o fẹ́ ṣe yìí ṣé o ti rò dáadáa nítorí wípé o mọ̀ pé ẹyin ju bàbá ẹ ni ẹ́ bàbá ẹ ò lè fi ẹ́ ṣeré bàbá ẹ tí wọ́n jẹ́gbọ́n tèmi wọn ò lè fi ẹ́ ṣeré ní ìṣẹ́jú kan báyìí kó wá disappear kó kúrò ní vicinity wọn ṣé o rò pé ó máa rọrùn á ṣeé ṣe ṣá. sà torí ẹ̀ gangan la fi wá báyìí kẹ́ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ a mọ̀ pé ẹ̀yin lè tún súnmọ́ dádì gẹ́gẹ́ bí ìṣọ̀run dádì ta dẹ̀ ń sọ̀rọ̀ wọn rí rè wọn ò lè fi ṣeré lóòótọ́ àmọ́ tí òun ò bá sí nílé wọ́n bá ń rí ẹ̀yin sà ọkàn wọn á balẹ̀ ẹ̀jẹ̀ tí lè máa bá a fi wọ́n lọ́kàn balẹ̀ pé àlàáfíà ló wà tọkàn ò ṣe. ìdí nìyẹn sà tá fi advice ẹ pé ó ní láti tẹ̀síwájú. Ìtẹ̀síwájú. Yes. Anyway, Ọlá, ìwọ náà ti kúrò ní májèsín, o ti dàgbàlagbà, o ti kúrò lọ́mọ kékeré àgbékọ́rùn lọ sóko. Ṣé you understand? Bó bá ṣe fẹ́ ṣe, ìwọ ló yẹ. O mọ̀ wípé ẹ̀yin ju bàbá ẹ̀ ni ẹ́, tí wọ́n jẹ́gbọ́n tèmi. Wọn ò lè fi ẹ́ ṣeré fún ìṣẹ́jú kan. O ò lè kúrò ní sàkání wọn vicinity wọn láàrin 1 hour kan má ti bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ọlá o so bó bá ṣe wá fẹ́ ṣe mo bó ṣe máa ṣe o because ibikíbi tó bá ń lọ mọ ìwà tó máa wò níbẹ̀ rántí bó ṣe filé sí and mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé o gbọ́dọ̀ tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kó o ṣe jẹ́jẹ́ níbikíbi tó bá ń lọ torí pé alágẹmọ tó ń yọ lẹ́rìn èkó ń pa á ń bèlè ń tà sí ọ̀pọ̀lọ́ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀ but gbogbo nǹkan tó bá wá ń ṣẹlẹ̀ jọ nítorí Ọlọ́run má jẹ́ kó ṣókùnkùn sí mi máa update mi ní ìṣẹ́jú ṣó mọ̀ pé mi ni màá máa fi bàbá yìí lọ́kàn balẹ̀ má jẹ́ kó ṣókùnkùn sí mi. mo mọ dáàdi mi within 2 days mo mọ̀ kí wọ́n máa gbá yín lágbo tàbí kí wọ́n wá sọ́fíìsì lẹ́nu I know that one. Drink nìkan lẹ mu ni ṣé wọn lẹja ń bèbà ni àbí àsun àbí nǹkan kan kẹfì kó tọ. ṣe rí nígbà míì máa ń wọ àwọn ní ohun tí èèyàn bá wà lù èèyàn máa kọ́kọ́ mójútó. máa ń dọ̀sẹ̀. ọjọ́ ìmú ṣé o ní fojú síṣẹ́ tó ń ṣe àbí ó ti dọ̀gá ó ti gbààyè tí wọ́n tẹ̀ wá fún ẹ lówó lọ́sẹ̀ọ̀sẹ̀ ṣé àwọn tó kù náà ṣé àwọn náà ní gbààyè freedom oníranù ẹ kú iṣẹ́ Ìsákà ṣé o ti ju ọ́ìlì yẹn ti tán ìwọ ń kọ́ wáyà yẹn ń kọ́ Ọlá sá wá ọ̀rọ̀ wà mo fẹ́ rí ẹ pé o ti gbààyè freedom lóòótọ́ ni mo fún ẹ lówó lọ́sẹ̀ọ̀sẹ̀ ó wà ní ìdúró tí wọ́n oníranù oge ìranù wá jáde mo fẹ́ rí ẹ Ọlá. Ọlá mo fẹ́ rìn lọ́dún kan ní ó máa kó ní ọgbà ìlú sísìn ṣé sì ti ń bọ̀ ìṣòro kù mo máa kó pa lọ sí ìgbà aṣọ tí ń bá pè é má wà ó tí
tí ń bá pè má wà ní ọgbà yìí o lọ́tọ́ lé lọ́wọ́ àníṣe ṣe o ní kíákíá máa ti pé ìfẹ́ rẹ̀ ṣe kọ́ wọn lè tẹ̀lé ṣe gbọ́ bóyá tán bóyá. Ìṣàkà wáta tuntun ni máa pẹ̀ ọ́ ṣé o gbọ́ wáta tiẹ̀ mo ní kọ́ lọ́lọ́ bá mi rà kọ́ láláyé ládìpọ̀ kọ́ bá mi rà kọ́ ládìpọ̀ wá bóyá. agbóyè ló wá fẹ́ gbóúnjẹ wa káyọ̀ odò kásùn kí lára alẹ́ fẹ́ mu èmi rè mo ti máa gbé kí tó kò ní inú mi ti ń gbá aráàlú díẹ̀ díẹ̀ aráàlú. apájọ this time tí Fẹ́mi bá wá bí a máa sọ pé kí n má wọrí kí n fọkàn balẹ̀ kò sí nǹkan tó máa ṣe àṣé ó mọ̀ nípa lílọ ọmọdé. ọkọ ṣé ò sí tẹ ẹ rányàn sí mi. irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ ṣáàtìrọ́lá ni ó béèrè lọ́wọ́ ẹ̀ ní ṣáàtìrọ́lá ni ṣé tá a bá rí ṣọ́kàn máa balẹ̀ ni. ọ̀nkò ọmọ tí ẹ bí nílé rẹ̀ tẹ́ ẹ tọ́ nílé rẹ̀ tó dẹ̀ yá rẹ̀ lọ́lá ọlá ò ṣọmọ kékeré ọlá ti kúrò ní májèsí ó ti kúrò lọ́mọ kékeré àgbékọ́rùn roko ọlá ti mature mo believe pé ipò tọ́lá bá wà ibikíbi tó bá wà ayọ̀ àtàlàáfíà ló wà ó máa ní reason tó fi disappear ó ní nǹkan kan tó ń ṣe tó fẹ́ mú jáde because ọmọ dáadáa tẹ́ ẹ kọ́ tó gbẹ́kọ̀ọ́ tó yàn tó yanjú ni kò lè borúkọ ẹbí jẹ́ kò lè borúkọ yín jẹ́ ó máa ní reason tó fi embark on such mission ó sọ pé tó bá padà dé á padà wá ṣàlàyé fún àìdí tó fi wà bẹ́ẹ̀ yẹn. ọlọ́ọ̀ kì í ṣe máa jèṣe. bẹ́ẹ̀ni. wọ́n bá yàdá sí kò lè bẹ orí àbí. a sọ pé àárẹ̀ èèyàn àmọ́ ibi tó wà àmọ́ àti wá àmọ́ bí òun ṣe máa jèṣe ibì kan ṣáà ló máa wà ṣé kò lè pè àbí kó ràn yàn wá bá wa tó bá yẹ pé lóòótọ́ ló ṣì wà láàyè ó dẹ̀ sọ fún mi pé kò ń ṣe máa jèṣe ọlọ́run má jẹ́ ká kó sọ́wọ́ lóòótọ́ kì í ṣe ọmọ burúkú kò dẹ̀ ń ṣe ọmọ kékeré ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ èèyàn jáde nílé tó ń fẹsẹ̀ kan tó ń wọ́ sípò oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ṣọ́kàn máa balẹ̀ nígbà tá a rọ́ láàyè. uncle ẹ̀yin ni kí ẹ fọkàn balẹ̀ kẹ́ má jáyà because confidence ti yín lẹ máa fi build faith ti madam náà ayélujára àsìkò ẹ̀ láwọn àǹsìn yẹn nǹkan kan lè ti ṣẹlẹ̀ sọ́lá ká má mọ̀ internet everywhere mo sure pé ó wà láyọ̀ àtàlàáfíà ó dẹ̀ ní reason tó fi ṣe nǹkan tó ṣe tó bá yá á padà wálé wá ṣàlàyé ẹ̀ fún wa. o tún fi láyọ̀ àtàlàáfíà lẹ́yìn tí ó rí nǹkan kan ò lè ṣe ọmọ téèyàn ọ ní ọmọ kú ju ọmọ sọnù lọ ọmọ táàrí látijọ́ yìí ó dá mú mi lọ síbẹ̀ ó ń bi tó bá wà ayọ̀ àtàlàáfíà ló wà bẹ́ẹ̀ ṣé ìyá ẹ̀ jẹ́ ń sùn òru mi ò lè sùn ọ̀sán àárọ̀ ìyá ò jẹ́ ń gbádùn ìyá ọlọ́run jẹ́ ń gbádùn yàtọ̀ sí ìyá ọlágan ọkọ tèmi gan ló ò balẹ̀ ọmọ tá ti tọ́ tó ti rí gbọ́dọ̀ tán bẹ́ẹ̀ yẹn táwa rí mọ́ ó dẹ̀ ní ìfọkànbalẹ̀ mo ti dọ́dọ̀ ẹbí ìyẹ́ mo ti dé titi wa káàkiri ẹ̀ta ló bá mi rí o mo ti ké gbàjarè káàkiri a ti lọ sórí social media gbogbo ọ̀dọ̀ ọlọ́pàá gbogbo ibi tó yẹ ká dé láti dé àárọ̀ lánàá ó dẹ̀ ní ìfọkànbalẹ̀. èmi mọ̀ wípé ó máa padà wọnú ilé ìwà láyọ̀ àtàlàáfíà ẹ̀yin ọkùnrin lẹ́yìn náà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pẹ̀tù sí mọ́mí ẹ̀ lọ́kàn pé kò sí nǹkan kan tó máa ṣọmọ bọ̀gbà tẹ́yìn bá ṣojú tẹ́ bá bara jẹ́ ìyàwó yín náà máa tún bara jẹ́ jù báyìí lọ tó bá jẹ́ pé ẹ fẹ́ kí n wá bá yín bá wọn sọ̀rọ̀ kí n ṣàlàyé fún wọn káwọn náà lè fọkàn balẹ̀ ní fine èmi mọ̀ pé nǹkan kan ò ṣe ọlá nǹkan kan ò ṣe ọlá láyọ̀ àtàlàáfíà tó lọ ló máa padà wọlé. bóyá wàá máa bá ń bá ìyá ọlá sọ̀rọ̀ because eléyìí tá kò sí ọkàn ò lè balẹ̀ ó ti yẹ so gbogbo èyí tó ń sọ yìí pé láyọ̀ ọlọ́run ajó dé bá wa but àárí. a máa rí ṣebí kitchen náà wà bóyá kí n lọ bá wọn sọ̀rọ̀ káwọn náà lè fọkàn balẹ̀ kò sí nǹkan kan tó ṣe ọlá kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe láéláé kò sí nǹkan kan tó máa ṣe láéláé that's aside báwo wá ní business báwo lẹ ṣe ń cope ń sìn ṣé ló ń ṣe ẹ báwo ni business ṣé mo rójú tó business mi àbí kílò alọ́mọ sọnù tó o ti bá wà níbi iṣẹ́ gan ṣé mo lè o dẹ̀ fi pé màá jẹ́ ìtara mi business báwo láti jọ́ tá àti rí business gan ò lọ déédé mọ́. uncle
èmi ò mọ bó ṣe ń wo títí ẹ o ọmọ lápè mo understand ọmọ ní. mo understand yín gan-an àmọ́ ọlá ti kú ò lọ́mọ kékeré àgbékọ́rùn roko ẹsẹ̀ ara ẹ̀ tó fi rìn jáde nínú ilé yìí tó bá parí nǹkan tó lọ ṣe ń ta ó máa padà wá sínú ilé ìwà bá wa láyọ̀ àtàlàáfíà. irú àkọ ọ̀kan tó lè ṣẹlẹ̀ sí mi. lórí gan. àbí yẹ. mo wà fojú tábìlì náà nulẹ̀ yìí. kò ń ṣe bó ṣe yẹ kó rí. kí ló bá mi sọ. don't tell me that kì í ṣe bó ṣe yẹ kó rí ọlá tó bá jẹ́ pé ẹlẹ́mìí ti gbà kó tó dé nǹkan. lóhùn tẹ ń jẹ́. lọ́wọ́ dáhùn sí oṣù bàkà they know that at least torí purpose mo fi jáde. tó ní tó lórí tó ń ròṣà. kí ni ò bá dé ó dẹ̀ kópa yàbá èmi àti ìyá ẹ̀ bì a lè sùn a lè wo just because of you. abẹ́ máa tún ara ẹ̀. abọ́láṣà má bínú. mi ò wojú ọkọ mi láti jọ mo ti fẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ mo wojú ẹ̀ kí ló ṣe é. Don't mommy me please. Okay. I don't know what to say. Actually, mommy, arábìnrin ti dúkù. Ọmọ wù mí lórúkọ. Ọdún ìmọ̀ pé bóyá ẹ rí bó ṣe ń tàbí mi because bàtà máa kúrò níbi tí a ti ń bọ̀. Mo ní ọ̀dọ̀ ọ̀gá mi fún wa lọ. Torí ọ̀dọ̀ ọ̀gá mi ẹ̀dẹ̀ ní sometimes tó bá wò mí bí ọgbà mẹkáníìkì yẹn kò kí ń bọ̀ ọ̀gá mi yẹn wọ́n á ní ká tiẹ̀ lọ gbé Sunday bá wọn lé o. Gbọ̀ngbà tó débi ní tó kàn rí pé dáàdì mọ́mì ọlá amúlùdó kínní kan ó wà surprise. So gbogbo nǹkan tí mò ń ṣe yẹn. ìlọ dàbí etí sí mi. Gbogbo nǹkan tí mò ń ṣe nígbà yẹn. To make my dad and mom. sọ́nà tó wáyé kó gbà mú happy mi. ìyàwó òun ló ń sọ ẹni tó mú wálé ló ń sọ. gbọ́ ìyàwó mi yẹn àlejò ní ẹni àbò ti dé kájọ máa jẹ kájọ máa mú gbogbo tó bá pàlejò ní àyà máa ń pa àwọn àlejò gbọ́dọ̀ pọ̀ mọ́ nílé ni ẹ ó yá nìṣónú yìí. ó ti tán Babọ́lá. ọ̀la. Dájí. ìwọ náà ló fọgbọ́n yẹn jẹ. ẹ máa try nọ́mbà mi mo mọ̀ ṣe gbogbo kìíní yẹn ni. rọ́bìṣì ló ṣe sẹ́ẹ̀. Ifá. rọ́bìṣì ni ẹ̀. ló ti já sáyọ̀. àdúpẹ́. sometimes ẹ mọ̀ rọ́bìṣì máa ń di. dákẹ́járe anyway. màmá ẹ̀. kí lorúkọ ti tẹ ẹ máa jẹ. mọ́hùn mi dẹ́hùn mi. ó mójú lọ sọ́jà mẹ́. ojú ẹ̀. ó mójú lọ sọ́jà sílẹ̀mí àbí. abẹ́ẹ̀ni. dáàdì. ìyá ẹ̀ sílẹ̀mí. ẹ mọ̀ pé bàtí mọ́mì mi jọ́dọ̀ yín làwọn náà bẹ̀rẹ̀ sí. sílẹ̀mí nígbà níbẹ̀ sí ní bọ́ọ̀lù jẹ́ tí mò ń sà. aṣàlẹ̀ jẹ̀jẹ̀ ní bí kí obìnrin rí. ẹ̀bùn mọ́mì ṣe ẹ jáde tẹ́lẹ̀ ní àdúgbò. mo ń jáde lọ ni ọ̀rẹ́ ti pa á láyà kò sí kan tó máa ń ṣe ọmọ ọ̀rẹ́ ti bímọ bẹ̀ ni mò ń lọ ṣé mo wá lè lọ bẹ̀ mọ́ báyìí ẹ tó ṣàfẹ́ ni. àbí kí akọ ẹ wọlé kó wá lọ dá. tó bá ti fẹ́ lè o ṣàjáde lè mọ́. ẹ kò sí problem ilé di ilé ẹ o tó ti gbọ́ mọ́ mi wàá bí akọ wàá bá bo oníṣàárẹ̀ o bóbìnrin àbúrò wà kọ àsìkò tẹ bá fẹ́ ra yín wàá fi ní tó ìwà fún mi. àmì. wàá lówó onímọ̀ tó ṣe o máa lọ rí wa máa bọ̀ ọ́ gbọ́. tí bàbá ẹ̀ ṣe fẹ́ràn ló ṣe mọ́ wáyé ọkọ̀ adé ẹ̀ bá lọ ní sínú ẹ̀dẹ̀ ti dìbò. ó máa jẹ fáìn. bẹ́ẹ̀ni. ṣé mo fẹ́ ìwọlé tọ̀ mí láti jọ. yọ wọlé kí ni yóò wọlé mọ́lẹ̀. àtàlẹ́ yìí àtàlẹ́ yìí láti lọ sùn ọlá ìwọ ìyàwó ẹ̀ múra sí mi. ara ẹni ò yá ara ẹni ò yá. láti bá ìdẹ ní màdùn èyí tó bá wù yẹn fún mi agbára mi. owó ńlá ni owó ńlá èmi ni fáìnì tó máa fáìnì. ẹ kúlé o. tí mi bá kúlé ńkọ́ kí ló ṣẹlẹ̀ Ọmọ́wùmí kí ló ṣẹlẹ̀ láti ìjẹta
Ha! Ṣó fẹ́ pa mí ni? Ìrìn ọjọ́ kan péré ni mo rìn tó bẹ̀rẹ̀ sí complain o. Kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ pa mí ni? Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ these days. Mo pe nọ́mbẹ̀ all through lánàá ò pick up. Same thing ní ìjẹta ò pick up. Àárọ̀ iná mo tún ti pè kí ló dé kí ló ṣẹlẹ̀ ibo ló lọ láti ìjẹta. Dúpẹ́, má bínú. Má bínú. Òkú ní bínú ni Dúpẹ́. Ṣebí Ọlágbèṣe wá tó ní ká lọ sọ́dọ̀ ọ̀gá òun ìwọ̀n kan. Dúpẹ́. Ọ̀fọ̀dọ̀ dáàdì la máa lọ o. Dúpẹ́ tó bá dé ilé dáàdì ọ̀rọ̀. Dáàdì ọ̀rọ̀ ni òwò. Èmi gan wo bẹ̀. Mo kọ́kọ́ wò rẹ̀. Mo wò rẹ̀. Dúpẹ́. Ìròyìn ọ̀tá fojú bá o. Ẹni tó bá dé ibẹ̀ ló lè sọ. Dúpẹ́. Omi pé ọlá onídọ̀tí yẹn. Bí dáàdì ọ̀la ṣe ní àfi kí a lọ sọ́dọ̀ mọ́mì mi ni o. Kódà dráìvà dáàdì ọ̀la lè gbé wa lọ sọ́dọ̀ mọ́mì mi. A ti lọ sọ́dọ̀ mọ́mì mi o. Ìwọ àtọ́lá jọ lọ sí Òṣogbo. Bẹ́ẹ̀ ni. Tó nǹkan tó tó yẹn rìn. Ọlá. Bẹ́ẹ̀ ni o. Dúpẹ́, mo kí wọ́n ní nǹkan tí ẹ lọ bomi sára iná. Mo sọ fún un ìtìyàwó ẹ̀ mú jọ introduction tàbí ìjọba máa ń àwọn òbí ìyàwó ẹ̀ lọ́kàn yìí nígbà mo ṣe dùbà láti ọ̀la. Ṣùgbọ́n kí ló dé kí ló ṣẹlẹ̀? Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n lè rìn understand. Because tí wọ́n bá ọ̀dà sí àwọn explain fún wọn pé kí ìwọ̀nba díẹ̀ ló kù ọmọ yìí ṣì wà ní school ìwọ̀nba díẹ̀ ló kù tó máa parí kọ́dà ní sùúrù àìsàn. Nǹkan tó kù kò parí ìsìnkú ojú bí ẹgbẹ́ wà ní abiyẹ sí lọ. That is not an excuse. Wọ́n ṣe secondary school ló wà tó high and loud. Ṣé ó ń wọ school uniform ni? Mélòó obìnrin ló wà ní university, polytechnic, college of education tí wọ́n dẹ̀ jẹ́ pé married women ni wọ́n ti rìn wà lọ́wọ́ wọn. Ìyẹn ní àwọn tó ń forí kàwé pọ̀ káàkiri. I could remember vividly ìgbà tí mo lọ sí NYSC àwọn bíi 18 ló wà fún yíṣà tó 18 tó ti wà heavily pregnant. Wọ́n dẹ̀ gbé àkàrà. So what are you saying? What are you saying? Ọlá. So what is that? A stitch in time saves 9. So ẹ̀yin náà tó support ìmọ̀ tó yí dáadé àti mọ́mí. Of course. Àwọn ọkùnrin náà ti ẹ̀dá ẹ máa ṣe wọ́n jẹ́ kó máa bímọ méjì bẹ́ẹ̀ ni ọdún mélòó ló bí. Mọ́mí méjì lẹ́ẹ̀mẹ́fà lásìkò tá a wà yìí. Ó pọ̀ jù fún ẹ. Ọlá lọ àwọn fámìlì ìyàwó ẹ̀ sọ̀rọ̀ àṣetán àbúrò ìyàwó. Ẹ̀gbọ́n nínú káwá fi máa ronú òwe tí gbà. Ṣé kí ló fẹ́ dá sọ? Ó láàárín àwọn mẹ́ta. Àwọn ọdún yìí ní ìdí ìfúnnáṣọ. Lẹ́dí ẹni náà ẹ̀ ní understand ní náà. Just shut your crap. Okay. Ọmọ tèmi yẹ ẹ̀wọ̀n yunifásitì ti kò. Mi ò jẹ́ mọ bí àìsẹ̀ fọ́tírì bọ́lá wà láwọn. Understand the see. All share. All women education ends in kitchen. Gbogbo tó bá kà á fi ṣe ọbẹ̀, á fi ṣe ọbẹ̀, á fi ṣoúnjẹ fún ẹ ní kitchen ni. Ṣé ẹni wọ́n kàwé ní yourself? What's your problem? Dádì rè, mọ́mí rè, wọ́n ní fọ̀ wọ́n lè kọ́ náà, owó tó máa ná, ó ti wà lẹ̀. Ó ti ẹ̀bẹ̀ ká sí lọ fún oyún ojú parí. Omi àyígbà ti yín nìyẹn. Wọ́n máa sọ àwọn ló tó bá léèdì pé kí n tẹ̀lé níbẹ̀ láti lọ sí ìlú àtẹ̀lé ṣàgbẹ̀lò àdéhùn. Like seriously, who was
Abájọ táwọn Yorùbá fi máa ń sọ pé aṣọ ńlá kọ́ léèyàn ńlá. Ṣé bí mo sọ fún ẹ? Ipò ìròyìn sàmójúbà ẹni tí bá débẹ̀ gangan lórí. Ṣé bí mo sọ pé ọ̀la? Wọ́n ní mi ìmọ̀ pé èèyàn báyẹn gan lọ́lá jẹ́ tó kàn pretend fún mi. Àmọ́ bọ̀ mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́dọ̀ lọ, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tó mọ̀ tàbí ọ̀la. Introduction lásán lẹ ṣe. Azumi pé wàá fẹ́ ṣe wedding, báwo ló ṣe máa wá rí? Ó máa bá a kàn. Ọ̀rẹ́, à ń forí àparò jákù, ọ̀la náà ló ń kú ni. Hello babe. How far? Second street, one be by. Okay, àwọn lé. Okay. Dúpẹ́, ọlá ní kí fún 10 minutes. Ìmọ̀dé nígbà. Tó fẹ́ wá sọ́dọ̀ wa? Ó wà ní second street. O mọ̀ pé wọ́n ti dìyàwó báyìí sí kò dẹ̀ ní dáa kémi wà ní kẹ́ẹ̀dẹ̀ nígbà tó bá máa dé jẹ́ kí n sáré change. Ẹ̀yin ọkùnrin, kí ló dé tó jẹ́ pé ojú tó yẹ kẹ́ ẹ fi ríran lè fi máa ń tẹ̀lé? Ọlọ́run torí oyin ó dá fárá, Ọlọ́run torí ẹja ló fi dá omi náà, torí tèmi lọ́nà ń ṣe dá ẹ̀. Wọ́n á bá ẹ sọ wá ń try láti ṣe bẹ̀rẹ̀ pò ọ́. Dípẹ́ ìṣòro jọ̀wọ́ tó fi tẹ̀lé wọn gbogbo àwọn àṣàmà fún ìpalára kí nìyẹn dà àti wípé kò yé mi o. Because mo fẹ́ kó realize wípé àfẹ́sọ́nà ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ kò tún wá ṣe àfẹ́sọ́nà lásán wọ́n kọ́ mọ̀ pé kò pẹ́ ó jìnnà láti introduction tí wọ́n fúnra ẹ̀ dẹ̀ mọ̀ wípé very soon now a máa ṣe wedding. Babe, wo introduction yẹn kàn wà fún just ordinary, it's like the birthday party, so ìyẹn ò ń ṣe big deal, so èèyàn lè ṣe introduction kó dẹ̀ sọ pé òun ò mọ girl yẹn mọ́, so. tí o bá fẹ́ pé o fẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ mi ì lè ṣe tèmi bẹ́ẹ̀ I think you understand me àti ṣe introduction very soon na a máa ṣe wedding so please and please don't do that again jókòó dáadáa ṣó ti gbọ́. Babe, kí ni nǹkan tó wà lára Ọmọwùmí tí kò sí lára mi? At least mo níwájú níwọ̀nba, ẹ̀yin náà lélẹ̀ though kò pọ̀ much but at least o lè fi compare ti Ọmọwùmí náà. Ó sì kọ́ tí òun wà lára obìnrin tí kò sí lára mi. Dúpẹ́ tó mọ̀ pé mo ń bẹ sọ lẹ́rọ̀ báyìí ó fẹ́ gbọ́ ó fẹ́ ká máa pariwo ó fẹ́ kí n láòdì ẹ̀ ó fẹ́ káwọn aráàlú kejì máa sọ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn àbí kí ni problem ẹ̀ ná tó fẹ́ kí n ṣàlàyé fún ọ̀rẹ́ ni wọ́n náà ń bẹ sọ lẹ́rọ̀ mo ń bẹ sọ ní gbogbo ohun tí wọ́n ní kò fẹ́ gbọ́ be careful mo sọ fún ẹ òde kí n gbọ́ràn be careful. Mo ní kò kúrò tó ò gbọ́ ni. Má wọrí, mò ń bẹ sọ lẹ́rọ̀ ń sìn ògbọ́, aago mi ló máa padà dádì yẹ ẹgbẹ̀yìn idiot. Kújókòó ọlá. Fine. Come on. What's up? How far now? I'm fine. Báwo ni? How far there? Babe. How far? Báwo ni? Kò dá mi dúró látẹ̀kùn. Báwo ni? Àǹgbọ̀ wọn ní ọ̀rẹ́ ẹ̀ ló lọ ra nǹkan. So, since today, we better keep company. Ṣé ọ̀rẹ́ mi? Ayé máa nìka o. Ayé máa díjú o. Ayé máa ṣòro o. Dúpẹ́, wọ́n ní léweléwe là lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló ń jó ọ̀ràn ní mọ́. Àti wípé ẹnà lọ fi ń sọ̀rọ̀ yìí, ṣe là ń hàn mí kedere bí bàbá ṣe ń ké ní mẹ́ṣà wa lójúfẹ́. Bàbá ẹ ṣàánú mi, bàbá ẹ gbà mí. Ṣé ni mo lọ introduce boyfriend mi sí ọ̀gá mi tàbí ó ṣiṣẹ́? Ṣàdédé ni mo rí pé tí n bá pọ̀ ọkọ mi kò kí n fi ìkọ́mù. Tí n bá ní mo fẹ́ rí o máa sọ fún mi pé òun ò ráyè. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé?
àfìgbà tí mo lóhùn àtọ̀gá mi tó ti jọ wọlé tó ti jọ jáde bàbá ẹ ṣàánú mi. Káṣá. Bàbá ẹ gbà mí ẹ ṣàánú mi. Ọmọ yìí mọ ohun tó ń sọ o. Ayé dídí lóòótọ́ o. Ayé àkámárà. Àkáàkátán. Ayé lòkun ènìyàn lọ sà. A kì í mọ̀ wẹ̀ títí káwẹ̀ kún ayé já. Dúpẹ́. Bàbá. Ìyà ò ní jẹ ọ́ torí pé ìyà kì í jẹ olú àwúrèbe. Òṣì ò ní ta ọ́ torí pé òṣì kì í ta òṣì mẹ́. Ayé ní kọ̀rọ̀ lóòótọ́, ayé burú, ayé àkáàkátán. Wòmí, wọ́n ní àkìlẹ́ni ní mọ̀sán ká mọ̀ kíkan. Ajá tó bá lẹ́ni lẹ́yìn ní pọ̀bọ̀. Wòmí, mo fẹ́ kó o fọkàn ẹ balẹ̀. Ìwọ náà ò kì í ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Ó fẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ àbí? Ó yá ní ojú ẹnu. Wọ́n ó ṣiṣẹ́ ńlá kan fún ọ, àmọ́ kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ṣùgbọ́n bó o ṣe sọ fún mi náà, ìdúró sí ìbẹ̀rù sí fèèyàn tó gbódó mi. Mo bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú iṣẹ́ òun báyìí. Àmọ́ ọ padà wá ni. Tọ́ ọ bá máa fi padà dé, iṣẹ́ òun ó ti rẹ́dì. Bàbá, mi ìfẹ́ kíkì ní ìfẹ́ tó bá ti ń pẹ́ ó ti ń dọ̀ṣẹ́ ṣàánú. Ọmọ kan ti sọ fún mi tẹ́lẹ̀ pé wọ́n gba boyfriend díẹ̀, àbí? Sọ fún ojú ní bẹ́ẹ̀ ni kí ni ń ṣe ọ́? Wọ́n tí ì sọ fún mi tẹ́lẹ̀ mo sì mọ̀ náà ni. Àmọ́ ní kété tí mo ti mọ̀ báyìí náà, àwọn odò ògùn wò, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣaagùn. Wọ́n padà wá ni tó bá máa fi tó wò yí ọ̀la, padà wá yóò ti rẹ́dì. Bàbá máa dúpẹ́ o. Bàbá, mo fọkàn balẹ̀ torí mo ní ẹ ṣàánú. Ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé ẹ ṣàánú. Ìyà ò ní jẹ ọ́, ìyà ò ní jẹ ọ́. Ojú rẹ̀ dojú mi, mo dẹ̀ promise ẹ pé wọn ò ní jẹjú ẹ. Kò bá yàn jàjẹ́jẹ́ ẹ̀ ló ń lọ. Àwọn afẹ́ máa pa lẹ́kún, èèyàn tó bá fẹ́ pa ọ́ lẹ́kún, èmi gan wọn ò fomi jú, wọn ò fi sójú ohun tán. Òṣàgbé mi. Bọ́bí. Ewé ìsáwéré pèpè, òkú ní òṣùmàrè àti ewé làálì pupa. Mẹ́tẹ̀ẹ̀ta hàn. Ọtí gbọ́ mi. Bàbá mi, ó dà pé mi ì dá òkun òṣùmàrè yẹn mọ̀ dáadáa o. Ọ̀dá òkú ní òṣùmàrè mọ̀. Kí ló wá ń kọ́ṣẹ́ fún? Ẹ gbà mí. Mo sì ní ọlọ́léèwé pé iṣẹ́ tí mò ń ṣe náà lọ fẹ́ máa fi jẹun. Ọ̀dá òkú ní òṣùmàrè mọ̀ látọ̀dún yìí. Ẹ̀yà ìṣó tó lọ sí wọn. Ìṣọ́ máa lè. Àìbó ṣe ní. Àbí kó jẹ owó dàbí ewúrẹ́ tó pọ̀ jù. Ó lò sí. Wọ́n ní adájọ́ má sí, asọ̀rọ̀ má yẹ̀. Bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ẹ gbìyànjú ẹ wá wọn rí. Mo ti sọ fún ọ pé wọn ò gbèsè ńlá lé ọ lọ. Tí ẹnì kan sá gbólóògùn ṣe ní ọ̀sà ọba lè jẹ́ fún ọ. Nítorí pé ewé ń jẹ́ ògùn jẹ́ ògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan. Ewé kan ni mò ń pè gbéwé ní jẹ́mi lójú ọlọ́ èmi lọ́lọ́ òfin lọ ògùn èmi lápárí ìfijú ògùn èmi làdó ògùn sí èmi làjà tọ́jú ògùn sí dọmọ ẹni. Ṣé ìlágbára púpọ̀ gbà. Ṣọ́ọ̀rí bọ́ ṣe wà wọ́n àti kéènì wọn tá à ń kù sójú. Rí i dájú pé ọjọ́ tí wà àti boyfriend yẹn fẹ́ ríra òun ni kọ́ ọkùnrin. Nítorí èèyàn tá a bá torí ẹ̀ pa díẹ̀ ìwé ní jẹ. Rí i dájú pé tí wà àti boyfriend yẹn bá fẹ́ fojú kojú báyìí òun ni kọ́ ọkùnrin o. Ọtí gbọ́ mi. Àwọn wò pé ó kéré atákéré ni tí ń ṣọkojú abẹ́rẹ́ ògùn gbọ̀ọ̀rọ̀ tí fi ń ṣàtọ́nà òkú tó bá ti ṣàbólógùn ṣe ní ọ̀sà yóò ṣiṣẹ́. Àmọ́ bàbá mo sọ fún mi pé kò kí ń gbé kọ́ mi mọ́. Even èmi àti òkè ń ríra, báwo ni mo ṣe wá fẹ́ ṣe? Ìyún ìdánwò ẹ̀ níbóbìnrin ni obìnrin fẹ́ mọ́kùnrin òye ọ̀. Anyway, aláti ṣe mi á máa ti ṣe ara mi. Ó dàbẹ̀ àbí kó máa ti ṣe ara ẹ̀ o. Gbogbo ẹ̀ kú sọ́wọ́ ẹ̀. Àti gbọ́ mi, mọ bó ṣe máa rí o. Rí dájú pé òun gangan lórí o. Kọ́ tó lò rí dájú pé òun gangan lójú rí kojú ẹ̀ tó bá ti lò ó. Ó ti gbọ́ mi? Ó ti yé mi bàbá. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀kadì o. Ọ̀kadì ọ̀ délé láyọ̀ o.
nǹkan ò ní sí ọ o. kò sí wàhálà ọmọ tún mọ ewé àtẹ̀gbẹ́. ọ̀rẹ́ mi wọ́n fi wọ́n ó kémi kan ní láti cover ara mi wọ́n bóyá kan ti wọlé àbí 10 minutes náà ní kò fún àwọn fún àwọn màrà. Yes, coming. Ìwọ ló ń kanlẹ̀ kù láṣẹ kan fún mi. Ẹyẹ máa ń mú olùtọ́lùtọ́lù ní pápá mi ìṣòro yìí. Omi tẹ́ ti bẹ̀ mí ti rin ti làtàrà kó tí wọ́n bá yín kan. Olóòbùkún nìyá rí sí. Lọ́lọ́ pè mí fún wèrè àbókí. Àṣàwọn àbókí wọn kì í ṣe kò mọ̀. Mo ti wá pọ́nmi náà kó bí wọ́n máa pọ́n màálù rẹ̀. Màtọ́ máa mẹ́rin dé. Òbú kan lọ́mú dé. Ṣé mo ṣe kí wọ́n bá yín pé ṣé kìí ṣe báyẹn pọ́n mi ẹ báyìí tó bá di láàárọ̀ mi. Wọ́n ti àwọn ọ̀rọ̀ ẹ̀ ṣàfihàn àṣà mi. Báwo? Wàhálà kí ṣẹlẹ̀? Hello, babe. Babe. Hello. Mo ti kọ́. Ọmọ mi ṣàmì. Jẹ. Ọmọ mi mo ti kú ọ̀rọ̀ yìí tọ̀ èmi ti bá lọ mo ti bá lọ ọlá ẹ̀ṣà mi ni ìyá ọmọ mi gbọ́dọ̀ sí ilé ara rẹ̀. ọmọ mi jẹ́ 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 ọmọ mi lè gbé. Fílẹ̀ torí ìyàwó ẹ̀ ní ìyàwó ẹ̀yà. Ẹ̀yẹ ọmọ yẹn kò lọ. Mo ti bá yàrá ẹbí bẹ́ẹ̀ kílẹ̀ kí ló ṣẹlẹ̀ fún báwo lẹ́yìn náà ti jọ ṣe. Ìṣàánú mi ò rọ ìṣàánú mi ò mọ̀ pọ̀ mo ti fún ọ. Kàṣà. Dúpẹ́ mo ṣe ilé ìtọ́ Dúpẹ́. Dúpẹ́ kí ni ju ọlọ́wọ́ tó àbújọlẹ̀ kí ló gbójú lé gan ta ló fẹ̀yìn tì mo tẹ̀lé nu láyé mi. wọ́n gbé mi kú mọ̀ dáràn. Dúpẹ́ ló ṣe eléyìí. ó ṣe eléyìí. Dúpẹ́ tí mo ní pé mo nífẹ̀ẹ́ rẹ ọ sì kẹjọ rẹ fún mi mo sì gbégbèsè mo gbé ogun mo ṣọ ogun fún ọ àṣepẹ́wọ́ ni aláìdẹ èèyàn ni ẹ obìnrin tí wọ́n fi ṣépè fóbìnrin òun ni ọ́ ìtọ́ ṣe yìí ọ́ sì jèrè ẹ̀. Àbí? Bàbá èṣù ni. ẹ pé ọ̀rẹ́ lásán lásán lélẹ̀. ènìyàn tó fògòjá ojú ènìyàn tó lọ́ láyọ̀ bí ó lè rìn. Dúpẹ́ ó máa burú o kẹ́sì wá máa wò bàbá o ó ní àwọn èèyàn báyìí náà ló gbé mi dépò tí mo wà o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ olójú kòkòrò báyìí ó sì wá ṣe bí ẹni tí ò tiẹ̀ lówó tí ò ní lárí
kẹ́sì máa wo òun ni mo wọ́n kọ́ dánú fẹ́kọ̀ o ó ní rárá o lèmi onídọ̀tí èmi rẹ kíní kan ló wá lọ. ọní èṣù ni bẹ́ẹ̀nìyàn bá ṣe èèmọ̀ tán a sọ pé èèmọ̀ ṣe òun èèmọ̀ ṣe ọ́ láyé yìí. èèyàn tó fògòjá ojú ènìyàn tó lọ́ọ́ láì bí ó lè rè é gbé báwo nìkan lára rẹ̀ kí là ní í ṣe mo bí ọ ni ẹ ti ẹ̀dúná nígbà mo ṣe oògùn fún ọ orúkọ ọkọ rẹ ńlá pèsè oògùn ọ̀hún nígbà tó o bá ti lò ó boyfriend yẹn ni ó mú àmọ́ báwo ló ti wá rìn tó fi jẹ́ pé kẹ́ran má jẹ́ lóun ló lu oògùn ọ̀hún kí ló ṣẹlẹ̀ ẹ dákun arákùnrin wọ́n ní orúkọ ọmọ nìjánu ọmọ nígbà tí àwọn òbí rẹ̀ bí ọ orúkọ wo ni wọ́n sọ lọ́jọ́ súná. ẹ mọ̀ wípé wọ́n ní kí ló lógbò oúnjẹ ìfàlólógbò oúnjẹ ìwọ̀ kí ló lógbò oúnjẹ ìfàlólógbò oúnjẹ ìwọ̀ orí òní balẹ̀ kó máa yí nǹkan. Ọlámilékan ọmọ màmá ẹ̀ ọ̀rọ̀ mi ní tẹ́sí. ayin ní sùúrù o Ọlámilékan lorúkọ rẹ ọmọ màmá ẹ̀. kí lorúkọ ọkọ rẹ. Ọlámilékan. yéé ṣàgbáfọ́ ibi tó oògùn ti papọ̀ ni bẹ́ẹ̀ ni nítorí pé Ọlámilékan tí ìwọ dárúkọ gan-an òun náà láti pèlè oògùn yìí Ọlámilékan ni ìwọ náà sì jẹ́ ìwọ ló sì yọjú sí ibi tó lo àtíkè ló bá tán can you imagine ṣọ́dá kẹ́ẹ̀kàtíkè ó mú bàbá olómi ṣọ́dá wòmí kò sí àbùtá kankan lọ́rùn ọ̀pẹ o ibi téèyàn bá bá gùn òun náà ní ìbá sọ̀kalẹ̀ ìfẹ́ yìí ti di àbákú ìṣàṣọ ewúrẹ́ bẹ́ẹ̀ ni. bàbá ẹni pé èmi àti kẹran má jẹlé. bẹ́ẹ̀ ni. mo gbé. kí ló dé kí ló gbé ṣé kì í ṣe èèyàn ni ṣé káwọn bá jẹlé ìṣe èèyàn ni kí ló ṣàwọn ẹ̀ tí èèyàn. ẹbí lè mọ gbọmọ kú wò dáhùn ọfà ìyàwó rẹ ọmọ rẹ ṣe ráàyè ìyàwó ní kí lòun kàn yàrá ẹbí lòun kàn ẹ wo bí ó là kọjá Ìbẹ́ lágbára, ẹ̀mí wí, ẹ̀sìn mégbò. Ẹja sí ìbú wa, ó bà wá lé. Ó sì bú wọ̀. Kí ló dé? Tẹ̀lé náà mi níṣẹ́ kú. Iṣẹ́ ọba rẹ̀ kò ṣeé kàn. Ogun náà fẹ́ lọ jàmbó ní mi mú tábà. Àyúnú àyúbọ̀. Lọ́wọ́ lẹ́nu. Mo pé kí àdó ó gbé àdó mi. Lánú kó gbé wọn mi. Àbẹ̀bí, ṣé tó bá ń pa kúkúrú tó ń pa kúkú? Ṣé bí àwọn ọmọ tèmi ìyálóde ni? Ọyá ṣubú lẹ̀! Èmi obìnrin méje n ò jagun mọ́ńtè. Ta ni ọkàn ẹjẹ wékẹwé mẹ́ta sọ́wọ́ ọ̀tún àǹjọ̀nú ni ó ní àbẹ́yàn. Ilé ìtàn ni mí, kó bá gbìyànjú àti jẹ mí bó ṣe lè jẹ wá, kàkàkàlẹ̀ ni ó ta ọ́. Pọ́npọ́n bẹ́ẹ̀ ni ọwọ́ akúnlé àkọ́bọ̀ gògò bẹ́ẹ̀ ni ògbésẹ̀ sí. Apákan asọ̀kan. Àbí ìwọ mọ̀ pé ìjọ òbí ni ó bí ọ, abẹ́rẹ́ ó sì bẹ̀rẹ̀ wo. Afẹ́fẹ́ o, àrá o, ìdí o. Káwa ni kí ni ń jẹ́ pẹ̀lú oníjà yàrá náà àwọn ọ̀gbẹ́ orílẹ̀ yìí. Tójú ọgbẹ́ ló kú ọgbẹ́ jẹ́.
fọ́bẹ̀rẹ̀ fúnra rẹ wò kó o tó fi gẹ́ lómi. àyẹ̀rúnà ti dú àlàó lọ́rùn o. ó sì lè fi mọ̀ ẹ̀jẹ̀ rẹ̀. sẹ́rí ń gbòòdù sẹ̀ẹ̀ báyìí tẹ́jà tàṣà tó kì í mọ̀ sàn báyìí ní gbogbo ẹ̀tàn ló tó sọ lẹ̀. ó ti bu yèèpẹ̀ lójúde àwọn àgbàlagbà ó sì di dandan kó o dá a padà. ẹ tún ò ní sanra kó bòrò ẹ̀ mọ́lẹ̀ yóò máa kú díẹ̀ ni. wọ́n pe onígun àmọ̀ òun pọ́n tọwọ́ rẹ̀ dálẹ̀ nígbà tí wọ́n pe oníwàmọ̀gún ayé ní gbé jẹ ayé ní gbé mu nígbà tí ó sùn òun náà tún pọ́n tọwọ́ rẹ̀ lẹ̀. ẹ mú wá èmi àyànràn náà mo fẹ́ tíṣe lẹ́dùnmọ́ rẹ̀. ìṣe Ẹlẹ́dùmarè